mo kí yín o, a kú dédé àsìkò yìí, àsìkò kó lè dá yóò dá fún wa láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Feli-feli online TV fún àkọ́tún ìròyìn àkíkàyún àwọn ìròyìn tó gbẹnu tán tó kọ sísọ tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì. Kì í ṣe pé àwọn aláti máa fi dẹ́rù bà yín, bí kì í ṣe pé ká lè jọ máa fi kẹ́kọ̀ọ́, ká lè tún jọ máa fi máa bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣàrù bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ ń dé òdì kejì lọ́hùn náà tí n bá padà dé káwá máa mú ìròyìn náà gbọ́ àkíkà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín o, ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rẹ̀ kìnìún láti ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ ọba wọ́n ti fi gbé ọmọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 23 Azeez Ọládìméjì wọ́n pòókọ rẹ̀ látàrí wípé ńṣe ni ó fún ọmọbìnrin kan lóyún, ọmọ tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún 17 ní tí orúkọ rẹ̀ jẹ́ Bísọ́lá Ganiyu. Ọ̀nà lórúkọ ọmọbìnrin ọ̀hún wọ́n ní lásìkò tí ọmọbìnrin yìí tó sì ń rọbí, wọ́n ní ibẹ̀ ni ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ lẹ́yìn tí ó jẹ́ pé iṣẹ́ abẹ náà wọ́n ṣe fún ọmọbìnrin ọ̀hún ní agbègbè Àǹjùwọ̀n níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn. Níṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ 28 nínú oṣù kínní ọdún yìí wípé ó jẹ́ tó bani lọ́kàn jẹ́ wípé iṣẹ́ rí láti ìgbà tí ọmọbìnrin tó ti lóyún gẹ́gẹ́ bí bàbá ọmọbìnrin ọ̀hún bó ti ṣe sọ, wọn láti ìgbà tí ọmọ ọ̀hún tó ti lóyún fún Azeez Ọládìméjì, ó ní kò mọ̀ yà sí ọmọ ọ̀hún, kò dá sí ibi tí wù kó mọ. Orúkọ bàbá ọmọ ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Ẹ̀gbẹ́kúnlé lásìkò tó ń ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú omijé lójú. Ó ní tó fi di pé ọmọbìnrin ọ̀hún látìgbà tó ti ní oyún títí dá tó fi di oṣù 9 tó fi di àsìkò ìgbà tí ń rọbí. Ó náà lọ jẹ́ pé ọmọkùnrin tó fún lóyún ìyún Azeez Ọládìméjì, ó ní kò mọ̀ yà sí ọmọ náà tó bẹ́ẹ̀ gẹ́. Ó ní tó mú àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé gan títí ẹ̀ tó máa ń sọ sí ọmọ ọ̀hún wípé kò tiẹ̀ wẹ́yìn rẹ̀ wò rárá o. Ó ní lẹ́yìn ó jẹ́ ẹni tó dín lọ́kàn tó jẹ́ pé lẹ́yìn iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ọmọ òun tó jẹ́ pé ó padà tó wá gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹ̀bọra tí ó káyé pé ó dìgbò ṣe. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé Azeez Ọládìméjì ẹni ọdún 23 tó fún Bísọ́lá Ganiyu ní oyún tí ó sì gbà lọ́wọ́ rẹ̀ títí tí ọmọ òun fi bímọ tó fi wá di olóògbé lẹ́yìn tí ó bímọ tán. Ó dá láti ìpínlẹ̀ Anambra ó ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó ti gbẹnu tán wá bàbá onílé kan lélẹ́yìí láńlọ́ọ̀dù tó jẹ́ pé òun náà ni ó ti fẹ̀sùn kan ayálégbé rẹ̀ tí ó jẹ́ pé ayálégbé ọ̀hún ńṣe ni ó fọ̀bẹ ló fi ṣọṣẹ́ fún bàbá onílé rẹ̀ látàrí ọ̀rọ̀ owó iná ọba eléyìí tí wọ́n pín sanlé ọ̀hún tí ó ń bi léèrè tó sì di pé à ń fọ̀bẹ gún ara ẹni. Bàbá onílé ọ̀hún láńlọ́ọ̀dù tí òun náà ló fi ẹ̀sùn kan ìkànnì àwọn ayálégbé rẹ̀ yun Chukwuemeka Ebu wípé ó fi ọ̀bẹ ó fi gún òun ní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ná nílùú Onitsha nípínlẹ̀ Anambra gangan. Ṣe rí láńlọ́ọ̀dù ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Tochukwu Nnaji, òun náà ló fi léde lójú pẹ̀lú ìjára Facebook rẹ̀ ní ọjọ́ 26 nínú oṣù kínní ọdún yìí tó jẹ́ ọjọ́ ìsinmi wípé ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀ owó náà mò ń béèrè lọ́wọ́ ayálégbé mi tó sì wá chíǹjẹ mọ́ tó sì wá da ọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́ tó fi di pé ó fi ọ̀bẹ gún òun ní ọmọkùnrin ọ̀hún tí ó jẹ́ tó wá láti ìpínlẹ̀ Ebonyi nílùú Abakaliki gangan. Ó ní iṣẹ́ ìrọ́jú ẹtì tó kọjá lọ yìí náà ló jẹ́ pé nígbà tí àwọn oníṣẹ́ iná tí wọ́n ti mú ìwé wá láti táwọ́sókò ti tó láti sanwó ni òun máa ń bi léèrè wípé ó dá ọ̀gbẹ́ni mú owó náà tẹ̀ wá. Ó ní ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ nǹkan bí ní alẹ́ nǹkan bí aago 10 ó kù bí 20 ìṣẹ́jú. Òun náà ní ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ ní nítorí pé alẹ́ lọmọkùnrin náà máa ń wọlé. Onítorí ẹ̀gan lòun fi mọ́mọ́ tóun ò tètè sùn ní bàbá láńlọ́ọ̀dù ní ṣàlàyé ọ̀rọ̀ pé òun ò tètè sùn lọ́jọ́ náà láti lè béèrè owó lọ́wọ́ ọmọkùnrin ọ̀hún. Owó náà tó jẹ́ 9,000 àti 2,200 owó náírà yun
9,250 naira òun náà ni owó òun o. Ó ní àfi bí ọmọkùnrin yìí bó ti fa ìbínú yọnu o tó fa ọ̀bẹ tó sì gún òun níwájú lẹ́yìn. Ó ní ó sọ̀ṣẹ́ fún òun dáadáa ní àtọwọ́ àtàyà òun náà ni ó ti gún òun o. Wọ́n ní olónídìgbàdìgbà làwọn tí àwọn yòókù ti ń bẹ ńlé lẹ́yìn tí gbé bàbá onílé yìí lọ sí ilé ìwòsàn Christy Hospital tí ń bẹ ní agbègbè ọ̀hún o tí wọ́n fi dóòlà ẹ̀mí rẹ̀. Ó ní báyìí gan òun kò tí ì gbádùn ó sì ń gba ìtọ́jú lọ́wọ́ kí síṣe iléeṣẹ́ ọlọ́pàá o láti fi kélé òfin láti fi gbé ọmọkùnrin náà. Lákòótán láti ìpínlẹ̀ Enugu, inú bíbí ń ò fiṣẹ́ mìíràn ẹ̀dọ̀ fún òbẹ̀ ọlọ́wẹ̀ tá a bá sì ti rí pé ọ̀rọ̀ ti fẹ́ dàríyànjiyàn dákun ẹja mọ̀ sáàsálà fún ẹ̀mí wa ni o. Ìyàwó kan leléyìí o ní ìlú Nsukka nípínlẹ̀ Enugu tó yẹ pé ń ti ń jà fún ẹ̀mí rẹ̀ báyìí lẹ́yìn tí ọkọ rẹ̀ tó fi ọ̀bẹ tó fi àdá gé lọ́wọ́ bọ́lẹ̀ o látàrí ọkọ ìyàwó náà ló jẹ́ pé látàrí inú bíbí olóhùn fura sí ìyàwó òun o wípé ń ṣe ṣìnà ń yàlè ń sì rin àwọn ìrìn kan tí ò mọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú àgò nínú oṣù kínní ọdún yìí ló jẹ́ pé ọkọ ìyàwó ló jẹ́ pé alẹ́ ọjọ́ tí ọ̀rọ̀ tún pa wọ́n pọ̀ tí ọ̀rọ̀ wọn sì ọ̀rọ̀ tó jẹ́ fàákàjà lásán ni o ó di ọ̀rọ̀ àríyànjiyàn ó di fàákàjà tó fi wá di gbọ́n mi sí omi ètò iṣu atayanyan náà ló fi wá ń jẹ́ pé ọkọ ìyàwó ó mú àdá ó fi bínú fàdáyọ ó sì gé ìyàwó rẹ̀ bọ́lẹ̀ látàrí àríyànjiyàn eléyìí tí wọ́n ní ó gé lọ́rùn ọwọ́ bọ́lẹ̀ o kódà ilé ìwòsàn níyàwó ọ̀hún ló wà báyìí tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ìyún ó ṣẹlẹ̀ ní ìlú Nsukka ní ìpínlẹ̀ Enugu. Màágẹ̀ ìpéǹpéjú ni àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan àníríì jù báyìí lọ fún àwọn ìròyìn tó gbẹnu tán òun lórí ìkànnì ìròyìn Feli-feli online TV. ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣáàrùn bàbá tó bí mi lọ́mọ títí dìgbà míì tẹ́tù mọ́ pàdé wa eré àti àánú Olúwa ọba kún abẹ́nì kọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.